This is On Point by 2, bringing my website to you live on YouTube channel, onpointby2.wordpress.com. Yes, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kúrọ̀lẹ́, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ṣó ń roll. Adúpẹ́ fọ́lọ́run, adúpẹ́ pé ọdún tó lọ, àwa ò sí nínú àwọn tó kú. Kí ọdún yìí náà Ọlọ́run jẹ́ kẹ́mi wá gùn, ká dẹ̀ gbé ilé ayé ṣe nǹkan tí wọ́n bá wọn ṣe ní ti dáadáa. Welcome back. Topic tèmi tí mo fẹ́ sọ báyìí ó ní bí àwọn ìyá kan àbí bàbá kan bí wọ́n ṣe ń fún àwọn ọmọ wọn lépè kò wá okay, kò dáa. Èpè yìí ó ń jà, tí kò bá jà lénìí ó máa jà lọ́jọ́ alẹ́. Nǹkan táwọn ọmọ yìí ní ó ní àdúrà lọ́wọ́ ìyá wọn àti bàbá wọn. Ẹ yé fún àwọn ọmọ yìí lépè mọ́. Èpè yìí ó máa wá padà wá di nǹkan tó máa wá ba nǹkan jẹ́ lọ́jọ́ iwájú. Ẹ jẹ́ ká máa ṣe sùúrù. Tínú bá ń bí wa, a mọ̀ pé àwọn ọmọ míì, àwọn ọmọ páǹlé làwọn míì. Ìgbà tó ti jẹ́ pé wọ́n ló bí ọmọ yìí, sùúrù náà nìyẹn máa ṣe. Ó pè kíyàn na ọmọ ju pé kó fún lépè lọ. Because àsìkò tí èpè yìí máa jà, maybe èèyàn náà, ìyá tó ń ṣépè ó ti dàgbà, ó ti darúgbó. Ọmọ tó yẹ kó ṣàánú ẹ̀, tó yẹ pé ọmọ tó ti kádàrá púpọ̀ ló máa ṣàánú ẹ̀, ìyá ti mú ọ̀rọ̀ ẹnu báyìí èpè, ó ti fi báyìí ọmọ yẹn jẹ́. So tí èpè bá ti wá, ẹ jẹ́ ká máa ṣe sùúrù, ká máa yí èpè yẹn sí àdúrà. Bí ká sọ pé ó máa dáa fún ẹ. Àbó fẹ́ kí wọ́n fọ́ ẹ létí ń bẹ̀ yẹn ni. Àbó dáa fún ẹ ni. Àbó lálùbáríkà ni. Ká máa yí sí àdúrà. Ẹ má jẹ́ ká máa fi gbogbo ẹnu mọ́ ṣépè fún àwọn ọmọ, kò dáa. Because tó bá dọjọ́ iwájú tó yẹ kí excuse me, tó yẹ kí èèyàn relax kó mọ̀ jẹun ọmọ, èbí wọn máa jà lórí àwọn ọmọ, máa dàbí ẹni pé èèyàn ti ṣe kí ló wá dé tí gbogbo ẹ fi wá rí báyìí. Ìgbà yẹn èèyàn ti gbàgbé pé ó ti ṣépè sẹ́yìn. So mo rọ̀ àwọn ìyá, mo rọ̀ bàbá, ìyá especially, ẹ má fún àwọn ọmọ lépè mọ́, ẹ ní sùúrù. Ẹ jẹ́ ká mọ́ ní sùúrù, ká mọ́ fi gbogbo ara mọ́ ní sùúrù. Wọ́n ló sì mọ́ gbà fún wa. Àwọn ọmọ yìí náà wọ́n wà ní àlùbáríkà. Wọ́n wà dẹni ńlá, wọ́n dẹni yìí tí àwa ìyá máa fi wọ́n proud. Ẹ má jẹ́ ká mọ́ fún àwọn ọmọ lépè mọ́. Ẹ jọ̀ọ́, má jẹ́ ká mọ́ fún àwọn ọmọ lépè mọ́. Ṣé àwọn elédè míì bí Haúsá yẹn, bí wọ́n ṣe ń fa àwọn ọmọ ṣàlùmọ́jùrì tó láti ọwọ́ kọ́nà síbẹ̀ yẹn, wọn ò kí fún àwọn ọmọ yẹn lépè o. Wọn ò kí fún wọn lépè. Àwọn Ìgbò náà dẹ̀ ní wọ́n yìí fún àwọn ọmọ wọn lépè. Bóyá tí Yorùbá ò bá fún àwọn ọmọ lépè mọ́, tí Haúsá náà dẹ̀ fa àwọn ọmọ ẹ̀ sí school tí wọ́n tọ́ wọn ní school bó ṣe tọ́, tí Ìgbò náà dẹ̀ fi ń yé wọn pé business kọ́ ni gbogbo ẹ̀, education ṣe ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ọ̀rọ̀ tó ń dàrú Nàìjíríà yìí ó lè ṣe tó wá dọjọ́ iwájú kó wá níyànjú. Ó possible pé tá bá ti lè kọ́ àwọn ọmọ yìí dáadáa, gbogbo ọ̀rọ̀ Nàìjíríà yìí ó wá padà wá níyànjú. Kò ní tàbí pé owó àbí èpè kó máa jà tó yẹ pé at the end of the day èpè yẹn máa sọ wọ́n di ìdàkudà, bí kò sọ wọ́n di dàǹdùkú, kò sọ wọ́n di armed robber, kò sọ wọ́n di bandit, kò sọ wọ́n di kidnapper. Bóyá yẹn ó kúrò ń bẹ̀. Àwọn Haúsá náà tó ń sọ wọ́n fi ọmọ ṣàlùmọ́jùrì, bóyá gbogbo tó bá lè rán àwọn ọmọ lọ school tí wọ́n ní basic education, gbogbo bandit yẹn náà, kidnappers yẹn náà ó máa reduce. Àwọn Ìgbò náà dẹ̀ ní tó yẹ kó gbogbo ẹ̀ business owó ni. Táwọn náà bá lè sọ pé education is okay, àwọn náà Nàìjíríà máa ní ìlọsíwájú jù báyìí lọ ní ọjọ́ iwájú. This is On Point by 2, using my words to help others. Bye for now.